arábìnrin tí mo fẹ́ ni pé gbogbo ẹni ó bá tẹ̀lé mi pátápátá tó gbà pé mi la ṣáájú òun tọrọ rẹ̀ bá kú sí pé yóò wọ̀ náà jẹ́ kí n rí ìsìpẹ̀. Ọlọ́run ní tọ́ fẹ́ràn ni ìpẹ́ ó ní. Àní o béèrè ń tọ́ba wà ní gbogbo ọba gbà pé mi àná Muhammad èmi la ṣáájú òun láyé ọ̀rọ̀ rẹ̀ wá jásí pé yóò wọ̀ náà jẹ́ kí n rí ìsìpẹ̀ èyí tó bá wá jásí tó tún wọ̀ náà jẹ́ kí n rí yọ padà nù náà yẹn sallallahu alaihi wa sallam. Ọlọ́run ní mo yọ̀ǹda fún mo yọ̀ǹda bẹ́ẹ̀ ẹni ọba jásí pé tiẹ̀ fún yẹ bá yọ gbẹ̀lẹ̀ àti àmọ́ ó sì bẹ̀rẹ̀ ẹni ọba tí wọ́n á wọ̀ sọ́gbà fún ọ kọ́dà kọ́sà sàlátù lẹ́ẹ̀kan ìyẹn wọ́n padà yọ fún un náà. Ànábì bá padà ọ̀rọ̀ pọ̀ lórí Isra wal Mi'raj. Ànábì wá padà dé àyà kan tẹ̀lé Ànábì Muhammad ja'akum rasulun min anfusikum. Laqad ja'akum rasulun min anfusikum. Ọlọ́run ni ó ti dé o ó ti dé ọ̀dọ̀ mi ló ti dé nísìnyí o rasulun òjíṣẹ́ kan. Min anfusikum. Àárín náà mo ti invite ẹ̀ sọ́dọ̀ mi. Asisun alayhi ma anitum. Tí ó lè lára yín ó lè lára tiẹ̀ náà o kò ní fẹ́ kí ìyàwó jẹ yín torí náà fẹ́ yà kò ní fọ́sì kò ní fẹ́ kí ẹ tòṣì o. Ọ̀nà tí mo wí ni o yóò mọ ẹni tí yóò máa wọṣọ tó dáa ni o kò ní fẹ́ kí ẹ wà kísà. Bàbá jẹ bàbá rà fà àti tó bá ní aṣọ dúdú nìkan ní ká máa wọ̀ ká sì má wọṣọ tó dáa ẹ dákun ẹ sá fún un. Wọ́n bá lọ kàtàn ànábì yóò máa ànábì wọṣọ tó dáa. Ntí ó lè lára yín ó lè lára tiẹ̀ àmọ́ ìyàtọ̀ ní pé àríṣù alaykum bil mu'minina rahufur rahim. Alábìsí mo sọ yìí àríṣù olójú kòkòrò ni o àmọ́ ojú kòkòrò rẹ̀ bil mu'minina rahufur rahim. Bil mu'minina aláàánú ni oníkẹ́ni fẹ́yìn mọ̀mìnì. Nígbà tí ayé àyè dé àwọn ar-rashikuna fil ilmi wọ́n wá ní sàlámù. Salamun ala man qala ya من النيران أجروا من النيران قال نهمنا سلام على من قال يا رب أمتي ẹni ọba opportunity kó béèrè fún rẹ̀ kó béèrè fún ọmọ kó béèrè fàyà kó béèrè fẹ́bí kó béèrè fara kó wá gbàgbé gbogbo wọn tó lè ẹ̀yin àlehùnmá mi ẹ̀yin ni mo fẹ́. Ọlọ́run mọ́sàbá ńlá àwọn àlehùnmá mi nù náà Ọlọ́run ní naam náà ó rí bẹ́ẹ̀ Ọlọ́run mọ́sàbá ní kí àná Muhammad àwọn aráàlú rẹ̀ àwọn sàábì rẹ̀ ìkẹ́ yìí kó wá bá àwọn bàbá tiwa náà àwọn ọ̀gá wa àwọn àmàmù mẹ́rẹ̀ẹ̀rin ní Umar bin Sabit Imam Maliki Imam Shafi Ahmadu Hanbali àtàwọn àmàmù tó kó sábẹ́ wọn Ọlọ́run sábà ní kẹ́ gbogbo wọn. Àmín. Àwọn àsáàbù turuki unaka suyukh awliya ikirami. Unaka suyukh awliya ikiramu. Ọmọ ṣáṣìlì yóò tàkìsà bá dèrè fa. Tijani wa Kailani. Tijani wa Kailani gasali wa diamu. Wàṣẹ́kù suyukh. Shuyuhil arifina shunusi. Bọ́ọ̀bá ti kẹ́ gbogbo àwọn àsáàbù mazhabi Ọlọ́run wò àwọn àsáàbù turuki mọ́sá kẹ́ àwọn náà gbogbo àwọn ọ̀gá wa pátápátá dójú ọ̀nà tọ̀rí kalẹ̀ Ọlọ́run mọ́sá kẹ́ wọn. Sọ́màlá sàdátìnà wa shuyukhina. Sọ́màlá sàdátìnà àwọn ọ̀gá mọ́sàbá ni kẹ́ àwọn náà o wa shuyukhina àtàwọn ṣéèkù wa tí wọ́n ṣe wàhálà kalẹ̀ nù ayé. Fọ́ọ̀mù lẹ́sìn sàdákùn tọ̀rí. Kọ̀tọ̀ Amadi fọwọ́ lẹ́sìn sádàkùn tọ̀rí kọ̀tọ̀ Amadi. Àwọn tí wọ́n la ọ̀nà àkíkà kalẹ̀ fún wa tá a wá ń wọlé bó ṣe wù wá Ọlọ́run mọ́sá abalẹ̀ kẹ́ gbogbo wọn. Àmín. Mo kí ìkàlẹ̀ yín àgbàlagbà. Akramakum rahman. Bàbá wa á jẹ mo fi àná tẹ̀ ń bá àwọn tó bí wa ṣe mo fi kí yín ẹ bá wọn ṣe títí tí wọ́n fi lọ́ọ́ bọ́ lọ́rùn. Ẹ wá yà wá náà ẹ yà wá sọ́tọ̀ pé àwọn bàbá yín la bá ṣe ẹ sì tún bá wa náà ṣe wọn lẹ́ni ọba ṣe dáadáa pẹ̀lú bàbá tí ń ṣe fọmọ ó ṣe kalẹ̀ làwọn ọmọ tiẹ̀ náà àti gba àtàgbà má bàa kankan jẹ́ fún yín mo fi kí bàbá wa tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ ọ̀tún yín. Mo kí àwọn bàbá wa olóyè ọlọ́mọṣà bá mi kí yín má bàa gbàjẹ́ fún yín ọlá sayyidil wujudi wa sallallahu alaihi wasallam. Mo wá kí Shehu Wada torí ọlá
أدام الله آياته. mufassir ẹ̀rí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí wọ́n ń ròyìn mi أكرمكم bí الله. wọ́n ṣe ròyìn wallahi aṣáájú wa ni wọ́n gbà tá a wà ní ìgbé أنيامكم الله. sẹ́yìdì wa wá tò sẹ́yìn wọn ni àmọ́ ṣé wàá wá sọ humble débi pé ẹ lè mọ̀ pé gáàpù ń bẹ láàrin wa gbà tá a wà ní ìgbé أيدكم الله بنصره. wọ́n wá darapọ̀ mọ́ wa àmọ́ wá ṣàǹfààní lára wọn. a pè wọ́n jọ kan àní ẹ wá bá wa sọ̀rọ̀ wọ́n wá wò mí wọ́n lọ sí bọ́n ṣe wíńjọ́ náà wọ́n ní ṣé ẹ fẹ́ kí n máa takìtì lójúde ọ̀bọ ẹnu wọn mo ti kọ́kọ́ gbọ́ wò ó Akramakum ṣé kí n tẹ̀ máa takìtì lójúde ọ̀bọ ni Sheikh Ibrahim wà ń kalẹ̀ ẹni kí n máa sọ̀rọ̀ ṣé kí n máa takìtì lójúde ọ̀bọ ni wíwá aṣáyìí ìdí ẹ bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ yín la fẹ́ gbọ́ bí wọ́n ṣe wá wà látijọ́ náà nìyẹn àṣẹ sàlítù náà sàánì xilé wà fi jẹ ní. سألت الناس عن خلي وفي fakọ́lù má ìlà. فقالوا ما إلى سبيل tamasak ìsọ̀kan tàbí sẹ́yìn lè kórè. تمسك إن صبرت بسيل أري فإن الكل في دنيا فإن قليل. الأمور في الدنيا قليل. bẹ́ẹ̀ tí ń bá wa ṣe lánàá yẹn náà tá a jọ ń wọ green lọ́dọ̀ bàbá wa ṣé Mustapha Subril رضي الله تعالى عنه. tẹ ẹ já ṣáájú ẹ wá gbé aṣọ ṣáájú ẹ gbé aṣáájú ẹ gbé kalẹ̀ àwa jọ ń ṣe kọ̀ wá yípadà náà láti jọ náà dé àfààní sàlítù náà sàánì kẹlẹ́. عن خلي وفي àwọn kan náà ń bẹ tí wọ́n jẹ́ sàdáàtì fún wa ń jọ náà lọ́hùn tá a bá pàdé wọn ojú pé ẹgbẹ́ yẹn ọmọ ẹ̀yìn wa náà 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 fi ń wò wá dì sí sàlítù náà sàánì kẹlẹ́. عن خلي وفي àfààní mo béèrè mọ̀ ń wá káàkiri xẹ́lẹ̀ ń wá fi yẹ ẹni tẹ́ jọ ṣe lánàá tẹ́ tún pàdé lẹ́nìí tí ò ní fojú àbùkù wọ̀. فقالوا ما إلى سبيل fakọ́lù má ilá asàṣẹ́bí ilẹ̀ àfààní gbàgbé ẹ̀ ọwọ́n nù ayé o tàmọ́ sá. تمسك إن صبرت بسيل أري àfààní dáadáa ń sọ fáta bí ṣe lè kò rí ọba rọmọlábí kí wọ́n béèrè. níjọ́ náà lọ́hùn lẹ́yìn tí wíwá àwọn náà mà kọ́kọ́ àmọ́ pé ibi tí wọ́n ti pín in pọ̀ tó bá wọn ẹ sọ kalẹ̀ ni àwọn tí ò tó nǹkan ni wọ́n máa wù wọ́n bẹ́ẹ̀ bá ti lè wù ú ju ẹ sọ fún un pé bóyá kò wù kò nípìnlẹ̀ kan gidi ni ọwọ́ adébì kan ẹ lọ sọ fún wọn lójú agbo ẹdí wọn bẹ tó dé ta ló dé ní ọlọ́wọ́ ànábì ni ìsọfà tàbí ṣe lẹ́kọ̀ọ́ إن صبرت بسيل فإن أري الكل في دنيا فإن قليل. الأمور في الدنيا قليل. ọlọ́run má ṣàwọ́ láàyè ìjọ tá a jọ ń rìn lọ tá a ń rìn bọ̀ tá a wá sọ green ní sọlọ dákun ọlọ́run dákun ọlọ́run dákun ọlọ́run dákun ibi ó dé ìmọ̀jọ takú síbẹ̀ bí ó túbọ̀ máa ń pọ̀ sí ni Àmín. ọ̀la sẹ́yìn ojú ni صلى الله عليه wàhálà وسلم. mas'udi. آمين. mo kí màmá wa àgbà أدام الله آياته. tí sẹ́kù wa kò lóògùn tara wa jáde أدام الله ọba آياته. tó ní kẹ́ ẹ ṣe wàhálà lánàá tí wọ́n á sojú yín lé ní dákun ọlọ́run dákun ọlọ́run dákun ọlọ́run má tètè ka yín kó lẹ́rù kẹ́ ẹ آمين. bọ́ máa pẹ́ kẹ́ ẹ آمين. bọ́ máa jìnnà. آمين. yá sẹ́kùrò أدام الله آياته. mo kí yín púpọ̀. أكرمكم الله. gbogbo ìgbà tí ọ̀rọ̀ bá wá sí yín lọ́kàn ọ̀rọ̀ àfáà wa Hasan ọmọ Layusi أكرمكم الرحمن. ní máa wá sí yín lọ́kàn pé Hasan ọmọ Layusi ní ń kí àfáà rẹ̀ nígbà tí ń kí àfáà rẹ̀ mo wá rí stanza mẹ́ta kan nínú tó fi kí àfáà rẹ̀ أكرمكم الله. ìmọ̀ wá èmi mi máa wá sọ̀rọ̀ ṣèkò rẹ̀ pé ó sì wá ṣe déédéé ṣèkù báyìí níjọ́ tí ń kọ́kọ́ gbòòrò tí wọ́n pè ní ṣèkò rẹ̀ أدام الله آياته. mo lọ ìlú kan níwájú òtù ọ̀rọ̀ tí mò ń sọ yìí yóò ti máa lọ bí 30-something years báyìí bẹ́ẹ̀ ni torí mo rántí pé mo wà ní Daaru Dawa nígbà yìí àfáà yẹn jẹ́rìí orí òkè yìí kí ló wá ṣẹlẹ̀ ni pé wọ́n wá sọ fáwọn kan pé ayé ní báyìí ti dé o táwọn bá dẹ̀ ti gbóngbà náà ọ̀pọ̀lọpọ̀ kì í pè mí mọ́ Faagba wọn náà ṣe Mustapha náà má kì í ní mọ́. رضي الله عنه. láwọn èèyàn bá dé أكرمكم الله. afa kan wá mú tírà kan wá bá mi ó ní tírà yìí ẹnìkan ló fún òun fẹ́ kí n máa wò mo wá wò mo wò á mo ní gbogbo àsìkáàrò yìí pé àmọ́ òòrí hátì mi
ẹ̀bù lásán ni á ti ní ìyókè ó ní ha ṣé kùlùmù náà sọ bẹ́ẹ̀ àmọ́ nígbà wọn sọ òun ọ̀gbàgbọ́ wọn ní ká ń jẹ́ ṣe kùlùmù ó ní sẹ́ẹ̀ mọ̀ wọn ni mo ní ìrẹ́ ti jẹ́ wọ́n pọ̀ ní àwùfá wọ́n pọ̀ ní kinní kan wọ́n pọ̀ ní kinní kan ṣé kùlùmù ọlọ́run ó sì á pàdé ńjọkùn. èmi ń sayé lọ wọ́n wá ṣe exhibition kan lẹ́kọ̀ọ́ Radio Lagos Radio Nigeria Lagos exhibition kan wá ṣe yẹn ọ̀rẹ́ mi kan wà náà àtúnṣe exhibition jọ náà bàbá kan pé wọ́n pè ní awòràwọ̀ nìbàdàn àwọn náà wá sí exhibition yẹn mo wá jókòó ti ọ̀rẹ́ mi yẹn nínú stand yẹn mo fáàrí malẹ̀ yẹn tí ń bọ̀ wá wọ́n á bi ọ̀rẹ́ mi pé ẹni tí ń bọ̀ ta ni ọ̀rẹ́ mi fẹ́ pẹ̀lú ṣe polówó ni ẹ̀mí. ta ló ní kí ni yóò pọ̀ náà ọ̀pọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí bóyá bíi 25 years ago ni o ṣé wo ti rántí bàtàn sí exhibition yẹn lẹ́kọ̀ọ́ ọlọ́run ò sì fún mi lẹ́bùn kí n rí yàn kí n tètè bẹ́ mọ̀ ọlọ́run ṣe ń tán pè bẹ́ẹ̀ ni àti pàdé náà nìyẹn ọlọ́run mú jọ́ta àjọ sọ̀rọ̀ wa èmi bá tún báyé lọ wọ́n ṣe Mustapha wa ṣe Moulid mo wá wà ní Madina ńjọ́ náà bẹ́ẹ̀ ni mo rẹ́ni náà ti ń bọ̀ ní gbogbo ẹ̀kọ́ mọ̀nàmọ́ná ìmọ̀lẹ̀ ìwé ni ti ń bọ̀ mọ́kàn wojú wọn ni ṣe kúlóògùn ni wọ́n ti jẹ́ kí n bẹ́ náà torí ìmọ̀ orí ìyàtọ̀ ìyàn yìí jẹ́ kọ́mọ̀ wá wọ́ mi. wàláhì wọ́n ti jẹ́ kí n bẹ́ mọ́ wọn wọ́n wá kára dúró àsọdọ̀ mi làwọn náà ń bọ̀ wá. wọ́n ká di wọn bàbá wa ní Faagba wọ́n ní ṣe kúlóògùn ìlú wa wá dùn ẹnìkan òfin wọn hàn mí kan òfin mi náà hàn. látijọ́ náà èmi kì í sábà ṣe mùjámálà èèyàn ntí n bá rí ní sọ à ń sáyé bọ̀ à ń báyé bọ̀ nǹkan mẹ́ta kan wá ṣẹlẹ̀ àyè ọgbà mi láti sọ méjì lé o. kí ni nǹkan àkọ́kọ́ wọ́n wá ziyara mi ní Madina lálágbàdo àjọ wa ṣe sáà ní asọ̀rọ̀ kọ́kọ́ wọ́n kàn yí padà lẹ́ẹ̀kan ni àrífà ẹ̀ múra o bàbá ń palẹ̀ mọ́ o àwa yìí sì fẹ́ gbọ́ wà bí kéèyàn wá sọ fún wa pé bàbá wa ń palẹ̀ mọ́ yóò lè díẹ̀ ojú mi yí padà ní ẹ̀ farabalẹ̀ àrífà ọ̀rọ̀ tí ń sọ yìí bàbá ti dá kọ́nù mẹ́ta kọjá ẹlẹ́ẹ̀kẹrin bàbá lágbára kí wọ́n dá kọjá o àmọ́ wọn ò fẹ́ dá kọjá mo ní kí ló dé wọn ní tí wọn bá dé ẹlẹ́ẹ̀kẹrin kọjá àwọn àtọ́fẹ́ kọlù wọn ìtàn sì bàjẹ́ bàbá wa fẹ́ kí nǹkan yẹn ó bàjẹ́ mo wá rántí pé ẹ̀ẹ̀mẹta ni wọ́n tún fọ́ ọkù bàbá nígbà tí mi dá yé nílọrin ẹ̀ẹ̀mẹta wọ́n ti dá kọ́rùn mẹ́ta kọjá Allahu Akbar wọ́n ní ẹ wá lọ múra o tí bàbá bá ti lọ tán nǹkan báyìí yóò ṣẹlẹ̀ bọ́ bá wá ṣẹlẹ̀ ẹ máa ṣe nǹkan báyìí ẹ máa ṣe nǹkan báyìí ẹ máa ṣe nǹkan báyìí tẹ́ ẹ bá fẹ́ kí nǹkan báyìí yóò ṣẹlẹ̀ tẹ́ ẹ bá wá fẹ́ kí ìyẹn ó ṣẹlẹ̀ wàláhì ẹ dákun ọmọ fọlọ́n sọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀ya ibi tí ọ̀ya máa náà lọ́ọ́ ya mọ̀ yìí ọ sọ̀rọ̀ ẹ kó padà sí lẹ́nu ńgbà mọ́ lẹ́lẹ́rì ó wà nù kàdúrásì mi ẹ̀yin tẹ́ ẹ bá mọ bàbá dáadáa ẹ rí ẹ̀dá andráìtì wọn mà wọ́n wá lu gbogbo ẹ̀ wọ́n ní ẹ máa ṣe lé nǹkan báyìí ó ṣẹlẹ̀ àmọ́ tẹ́ ẹ bá fẹ́ kí ìyẹn ó ṣẹlẹ̀ eléyìí ni kẹ́ ẹ máa ṣe wọ́n lè tẹ àkọ́kọ́ yìí nǹkan kọ́ ṣẹlẹ̀ ń bẹ láàrin mi pẹ̀lú wọn ntí mo ní nǹkan kọ́ ṣẹlẹ̀ wọ́n ní kó bá padà wá yá o bẹ́ẹ̀ bá ń ṣe ní nǹkan báyìí yó ṣẹlẹ̀ èyí tó wá ní yó ṣẹlẹ̀ yẹn fi èyìn wọn o torí mo bá ń lé méjèèjì ni ṣùkúrọ̀ la fàkàrà mo bá a nílé méjèèjì tí wàhálà kákò yẹn bá ti fẹ́ pọ̀ lórí tọ́lọ̀ mi ó ṣe é pa á ti ṣe gbẹ̀gbẹ̀ èyí tẹ́lẹ̀ kejì mo wá ń ṣe mo wá rí kinní kan níjọ́ kan mo wá pe ṣéèkù mo fẹ́ wá rí yìí o mo rí nǹkan báyìí mo wá dọ́dọ̀ wọn ní gbogbo nǹkan padà sẹ́rí ọ̀rọ̀ tá a sọ́jọ́ tí mo sọ púpọ̀ àbá ń lọ o ṣé gbàgbé mo ní gbàgbé ṣéèkù wá wá èmi náà wálé èyí ètí ìjọdún kan lọ à ń palẹ̀ máa Moulid wọ́n wá láwọn fẹ́ travel àwọn onílé wa
ẹ bá mi po tíì ẹ ṣe bá alẹ́ rẹ̀ lẹ́rìn máa pé mi fi kọfí ṣeré àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ àpò kọfí wọn làwọn ò mú kankan ẹ jẹ́ àwọn ìyá yìí ọ̀dà náà wọn làwọn ò kí láwa ṣe wọn ni ẹ kó omi wá èmi gán ni mọ́ mu mi àmọ́ àwọn tó tẹ̀lé mi fẹ́ mu mi wọn ni ẹ bá ń kó bọ́tù wọ́tà lábá kó kalẹ̀ lábá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àrántí ọ̀rọ̀ omi mọ́ akàgbé bọ́tù wọ́tà kalẹ̀ náà ni mọ́lẹ́rẹ̀ lórí yẹn ọ̀rẹ́ mi kan pé ní àwọn ọmọ ó ti wá sọ̀rọ̀ bàbá rí dáadáa àjọgbà wọn lálejò náà ni àwa sọ gbogbo ọ̀rọ̀ tá a sọ tán la bá sìn wọn jáde nígbà tá a padà ọ̀nà ilé gbogbo bọ́tù wọ́tà yẹn àti bá ní mt àwọn tí yóò mú mi yẹn ti mú mi yẹn. wallahi summa billahi alladhi la ilaha illa huwa bẹ́ẹ̀ yẹn ọba sì halẹ̀ mọ́ mi yóò ní tó da lójú lọ́wọ́ o gbogbo bọ́tù wọ́tà yẹn nínú yàrá àjọ àtẹ́lẹ̀ kankan kì í wọ̀ lẹ́yìn mi tí n bá wà ń bẹ̀ ní ibẹ̀ a padà rí bọ́tù wọ́tà mi àánú láì máa bọ̀ àjọ kó bọ́tù wọ́tà yìí kalẹ̀ ní ṣíṣe ìwùmù kankan ní òun kan wọ́n láwọn tí ó wà wọ́n láwọn ò mú mi àmọ́ àwọn tó tẹ̀lé àwọn ò mú mi àwọn tí wọ́n mú mi sani ò mú mi ti mú mi ẹ bá ń kó kí omi jáde. jọ̀dí ládà dúdú wà tọ̀ dé sàmì. ó sì wá pọ̀ tó iná. Bisamadadi. ó ṣe wá pọ̀ tó iná tó bá pọ̀ bẹ́ẹ̀ lára ẹlòmíì ọlá ó ti pọ̀ ju tọ́lọ̀ sí fún lọ. ó pọ̀ lára ẹlòmíì náà àmọ́ kò mọ́rí ta kò mọ bí èèyàn ṣe fún ata. ẹlòmíì ní ilé ní kọ́ káàkiri kò bíld àwọn èèyàn lẹ́yìn bíld yìí. nta bá lọ́dọ̀ yìí tí wọ́n nu ilé ń súfì ẹkún èyí tẹ̀mí ń sun káàkiri ni. a kàn ń jẹ́ súfì lásán láyé lẹ́nu ni kò ṣiṣẹ́ mọ́ àfi ká máa jà sóyè mo lẹ́ni ọba mà tóun àtọ́lọ́hún rẹ̀ bá ń ṣe sáà nítorí ọlọ́run ọ̀sẹ̀ yóò bẹ́ẹ̀ nìkan jà sóyè láyé ẹ sọ fún àwọn bàbá yín tí ń jà sóyè pé ìtọ́kànkàn òun jáwùdí ládá dúdú wọn tó dé sàmì. àfa kí hasan ọmọ náà yusuf kí àfa ló ní jáwùdí ládá júdí. jáwùdí ládá dúdú. tọ́ba jásí pé kéèyàn tọrẹ ni mo mọ iye ọ̀rẹ́ tó sọ fún mi pé nígbà tí nǹkan lè mọ lọ bá ṣòkòlò ó sì ń ṣe transfer 100,000 lẹ́ẹ̀kan náà fún mi. wọ́n tó dé sàmì. mo mọ iye èèyàn tó lọ bá wọn pé nǹkan yìí hà n tí mo ní ìdì ní tí mo bá ní kí n fún ọ lówó owó yìí ò ní sọ́ọ̀fù problem nìkan jẹ́ n fún ọ ní tó fi yanjú ẹ̀ jáwé ládàá jùlọ. jáwé ládàá dúdú wọn tó dé sàmì. ìlímọ̀ wàhálà dín kutu bisamadadi. ẹ tún wá ní sùúrù fún kele yìí èmi ọ̀gbọ́n bíi tíṣe ò ti bá yẹn darí. káwá kẹ́nìkan wá bá ń ká kódà wọ́n á máa pè mí pé àwọn Faagba ẹ̀yin lè yanjú ọ̀rọ̀ yìí o lágbájá àti lágbájá ọ̀rọ̀ kan táwọn kọ ẹ bá mi pè wọ́n kẹ́ ẹ yanjú á sì yanjú ẹ̀ wọ́n à pè ní irú ẹ̀ rí. wàfàtàlà ìgìnà òkàlì màṣíàdà. ọdún tí wọ́n ní wọn gbó kọ́ wọn yẹn ẹ dákun ẹ yọ ọkùnrin ojú orí wọn. jama ọlọ́run dá àwọn ẹ̀dá wọ́n ń pe àwọn kan ní àkàndá ẹ̀dá. àmọ́ àkàndá ẹ̀dá yàtọ̀ sí àkàndá ọlọ́run. bàbá ní àkàndá ẹ̀dá àwọn abirùn ní jẹ́ bẹ́ẹ̀. àmọ́ àkàndá ọlọ́run ẹni tó lóun kàndá nítorí tó fẹ́ dá ọ́dà pẹ̀lú gbogbo ohun tí ó fi lu ayé ni. mẹ́ta làgbà ṣé wọ́n dáhùn torí ọlá mẹ́ta làgbà. àwọn àkàlàgbà tírú bàbá wa àjẹdà yìí wọ́n kà wọ 70 80 àgbà kan. àgbà ẹlẹ́ẹ̀kejì lẹ́ni tí bàbá rẹ̀ dìde kó rí àga náà ìwọ̀n ló kàn ẹgbẹ́ sórí rẹ̀. ó dàkọ́jọ́ ọmọ ọdún 15 òun náà wọ́n máa pè lágbà ńlẹ̀ wọn. àgbà ẹlẹ́ẹ̀kẹta lẹni tọ́lọ́run dá lágbàjọ ti dà. méjì lèèyàn fi lo ayé jọ̀mọ́ àwọn àká máa fi bíbí lo ayé. bíbí ní ọmọ rù káàkiri mo ní ẹ sọ fọmọ tí ń lo bíbí káàkiri ayé nǹkan méjì ní ọ̀sẹ̀ lẹ́nu ayé rẹ̀. nínú kó ní quality bíbí yẹn tí quality ara rẹ̀ ọba ti máàcì bíbí yẹn ayé padà wọ ọsẹgbẹ kan ni. àbí kó níwà bíbí quality ò sí àmúníwà wọ́n máa wá wọ láwà yẹn wọ́n máa wá gbé e sáàyè àwọn bàbá rẹ̀. ẹ dákun jàmá tani ṣe òkúlóògùn jẹun. ìgbìnà òkà lílì máa ṣe àdá. mo ní àkàndá ọlọ́run kì í jogún ẹnì kankan kò ní í bá sẹ́kẹ̀kẹ́ lẹ̀
yóò forí jágbó yóò forí jájú ọlọ́run máa wá tì káàkiri. وإجعل مشيئتي في العداسة مرضي. tẹ́ ẹ̀ bá mọ àwọn tí wọ́n ń pè ní àkàndá ọlọ́run Mawlana Sheikh Mustapha al-Mubarak رضي الله تعالى عنه. àkàndá ọlọ́run ní tírú ẹ̀ wọ́n ń gbà yé rẹ̀ báwọn àkàndá ọlọ́run sí rí nù wọ́n kì í jogún ẹnì kankan fúnra wọn ni wọ́n máa jágbó káàkiri bàbá wa rí táwọn àkàndá ọlọ́run ní tí wọ́n rí ìwé wa jọ wọ́n lójú bí wọ́n ṣe rí náà wọ́n máa wá fọn káàkiri wọ́n fọ̀tá là wó. wọ́n fọ̀tá là wó igi náà ká lílì máa ṣe àdá. ọ̀dọ́ tó dìde táyé ọmọ òfin àsìkò tẹ́lẹ̀ yìí wà àsìkò tó yẹ kó máa sáyé káàkiri ẹ wàá rí pé ní tí ọmọ lé káàkiri tọ́lọ̀ ti parí lára rẹ̀ ni. wà ìjálì máa ṣí àti fi ládà sátẹ̀ àmọ́. ọ̀dọ́ náà yóò máa fi jíṣẹ́ ọlọ́run yóò máa wá sí nǹkan àwọn àgbàlagbà. bẹ́ẹ̀ bá wá fẹ́ mọ̀ ọ́rú wọn ni wákìfín ní alẹ́ yìí. wákìfín ní alẹ́ yìí náà wá sí òun wọ́n máa sámi òun. lásìkò wà ní èso ni. lásìnà wà ní sọ́nfìlìkọ̀ ìmọ̀ àràdì. wákìfín ní alẹ́ yìí wọ́n máa tò síwájú rẹ̀. gáwá sí rún. àwọn tí wọ́n mọ nǹkan wò tán lójú wọn. wọ́n máa sámi òun. àwọn tó mọ nǹkan gbọ́. lásìnà. lásìnà nítorí kọ́rọ̀ ẹnu rẹ̀ bọ́ bá sọ àṣẹ ni. wàlí sún. àmọ́ ẹni tá à ń wú yìí o ẹkùn ní bọ́bá débi ìjà o. fílíkọ̀ ìmọ̀ àràdì. kò ṣeé kọlù lọ́sàn-án kò ṣeé kọlù lóru. ṣé wàá kúlò mo kí ọlọ́run lára yìí. ọmọlọ́họ ayẹ̀tọ̀. ọba tí ò wo bíbí tọ̀lọ̀ wo dídá pé ní tí mo fẹ́ fi rọ rè ńtọ́ bá wù kálukú kọ́ máa wù káàkiri. Fakairu nasi suna sabin kodimi. Fakairu nasi suna sabin kodimi. Akoma li nafsihi nasaban jadida. Akoma li nafsihi nasaban jadida. Ibi wọ́n ti bí yóò ní tí wọ́n ń bíldì bọ̀ tẹ́lẹ̀. Fakairu nasi suna sabin kodimi. Ó ní irú ọ̀nà tí wọ́n máa ń lò tẹ́lẹ̀ bí wọ́n ti bí yìí. Àfáàní ni ó lóore jù. Ẹni tó yá kó rí kíní kan tí wọ́n ń ṣe ní olé wọn tẹ́lẹ̀. Suna sabi kodimi akọ́mọ̀lì náà mú sí nasaba jadi. Ẹ wá bíldì ọ̀nà mi, ẹ tún bíldì ẹ̀ léyìí tẹ́ ẹ bá ń lẹ̀. Ọlọ́run wọn lá dùjá sáwà yìí. Àmín. Ṣé wàá kúrò? Ramadan ayẹ̀tọ̀. Àgbà tí bàbá ń kọ́ àgbà dà ọlọ́run jẹ́ kẹ́ ẹ̀ dà. Àmín. Ọ̀padà Akramakum kò sí rahman. ìdúró àdúrà. Adiyamakum Mo Allah. kí ìyá rẹ̀ Adamallahu tí wọ́n bí ayẹ̀tọ̀. léèrè tọ́lọ̀ tí wọ́n darí ẹ̀ sílé rẹ̀. Ìzálámì ẹ̀kún fi máa ń sin lẹ́mọ́ rẹ̀ ó rà tó. Ìzálámì ẹ̀kún fi máa ń sin lẹ́mọ́ rẹ̀ ó rà tó. Ọmọ ìfáìdọ̀. يدبرها طاعة مصالح داره. إذا لم يكن في منزل المرء ẹlòmíràn nígbìyànjú nínú ayé ọ̀sán nínú ayé àdánwò àgbákò ìyàwó tó lọ́n fi tì ní nǹkan padà wálé. bàbá tó ní àbá mi àwọn awolé ẹ̀ kó o ṣe gbìyànjú tó yìí káì ọwọ́ á sí ọjà. bọ́bí ọkùnrin bá fọ́ ọ̀bá pàdé ọmọlábí obìnrin ọmọ olóríire obìnrin yóò dá bírù. èyí tí bàbá tò èyí tí ìyá tò èyí tá a fà á tò èyí tóun náà tò yóò dá bírù yóò dá ọmọ rẹ. gbogbo tí wọ́n ti ń dá tẹ́lẹ̀ ó sì dàrú ọmọ olùfáìdọ̀ ọba tó ní ìsìtìríkẹ́ máa tó tóun ti tò ọba tó ní kí màmá tó bí àwọn ọmọ àdúgbò fọlọ́run débi dákun ọlọ́run dákun ọlọ́run dákun ọlọ́run dákun ọlọ́run jẹ́ iná ọbẹ̀ sí ní dúpẹ́ lórí àwọn ọmọ yìí. ẹ̀dá ọlọ́run kì í ṣe kọ́mọ̀ ṣe kéwòn lásìkò kan kí ló ta ló fi jẹ ẹjọ́ ó ti ṣe kì í ṣe kì í ṣe kì í ẹ̀ ṣe kì í ẹ̀ dúró náà ní pé sọ́kọ̀ mi ẹ̀ dúró tì í àjọ máa tó lọ tí ó fi jókè nù dákun ọlọ́run àwọn tẹ̀yìn náà bí. bí bàbá wọn ṣe rí jẹ́kun ó jù bẹ́ẹ̀ lọ́nà ayé. wọ́n wá kájú mọ́ ẹ̀yìn náà lọ́mọ wa lọ́wọ́ o. wọn náà sẹ́yìn dènà ojú de wọn àdámọ̀ sòwòdì. mo fi ti ń ṣàdúrà fún sísá wa táwọn àjọ mú mi lọ́dọ̀ Mawlana Sheikh Mustapha.
tí wọ́n jọ tọ́ wa bákan náà táàjọ dàgbà bákan náà táàjọ dìde bákan náà ọlọ́run ò sì yà wá láti gbà yẹn sẹ́yìn dáwà mẹ́ra àmìíra ọlọ́run mẹ́jẹ máa padà sí i. mo fi gbogbo yín kí gbogbo àwọn ọmọ art tí àjọ ń jẹ́ Zasfat ọba tó tó ẹ̀ síbi tó tó ẹ̀ sí ọba yìí dúpẹ́ ọlọ́run má sì wà lọ́nà. ẹ̀yin kúrò fáàlì mo kí gbogbo yín. mo ń jẹ́ àmọ̀ràn Sheikh Ibrahim kan. bàbá wa ni wàlláhi man afla ma afla illa bi suhbati man afla. ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn o ẹ bá ń dì í mú o. ó ní ma afla man afla illa bi suhbati man afla. gbogbo àwọn tí wọ́n yege nú ayé tí wọ́n di nǹkan nú ayé yẹn wọ́n àṣàdédé yege o illa bi suhbati man afla. wọ́n bó lórí ire tó làwọn náà fi sórí ire. àdúrà ẹ̀yọ̀ kátẹ́mi ó sì fún yín. òun náà ní pé ṣé wàá ní aró lẹ́yìn wọ́n ṣàdúrà kan lẹ́ẹ̀kan mo gbádùn àdúrà náà púpọ̀. àmọ́ bá lóun ọba tiẹ̀ wá sóore síta fún yín tí ó wàá wọ̀ yín lójú ọlọ́run ṣe bí èyí tó ṣe fún Udiuda. Udiuda mọ̀ pé ọ̀gá àwọn Sùlẹ̀mánà lọ́lá ọwọ́ àdọ́dọ̀ Balkis ọwọ́ àrí ọlá tó tó ọlá pé eléyìí ju tọ̀gá mi lọ. ọba délé lọ́ba lọ bá ọ̀gá rẹ̀ mo rí arábìnrin kan ó ní àga kan ó sáròyìn àga ó ṣe gbogbo ẹ̀ àṣọ orin tọ́lọ́hún fi hàn ọlọ́run rán ọlọ́kọ́lọ́ mú ìyàwó wá fọ́gà rẹ̀ ni. gbogbo ẹni tẹ́ẹ̀rì tí ó ní nǹkan tí ó jọ ẹ lójú ọlọ́run mú wá kó wá sọ ọ́ di ọmọ abẹ́ ṣéhù yìí ni ọlọ́run. ọlá sẹ́ẹ̀dì rẹ̀ ojú òde wọ́n aláma sùúrù ọlọ́run mọ̀ sí i lọ́nà láyéláyé. ọlọ́run gbogbo tí wọ́n jẹ́ Zasfat pátápátá ní gbogbo àgbáyé lọ ṣàdúrà fún gbogbo ọlọ́run mọ̀ sàwọ́lá àwọn tí ń ṣàdúrà fún. irúgbìn ni mí ẹni tó gbìn mí ni àmáwí. irúgbìn ni mí ilẹ̀ tó hù mí ni àṣìlẹ̀. Folohunsho ti lọ bàmí ké bàbá àmáwí. Àlàdé ti lọ bàmí ké bàbá àṣìlẹ̀. ọba tó níkẹ́ bàmí ké àwọn bàbá rẹ̀. ọba tó níkẹ́ minni salamu. àwọn tí wọ́n rọ mí bí mo ṣe dà yìí minni salamu. wọ́n sábà ń ṣèkẹ́ fáwọn tí ń gbọdọ̀ gbàgbé. ọlọ́run bá ń ṣèkẹ́. ẹ̀ ń lé gbàgbé wọn. ìrántí wọn gbogbo ògbà ìṣẹ́jú ni. August 18 èyí máa pe àwọn èèyàn ẹ wá bá ń ṣàdúrà fún bàbá ẹnìkan ní August 18 yẹn máa ń wù mí náà August 18 kan èmi kàn fi máàkì ọjọ́ òun ni every minute ní máa ń ṣàdúrà fún bàbá tó bí mi ṣé Mustapha ló bá ara àti bàbá wa fàgbà. bí n bá tiẹ̀ rí wọn mọ́ fisikálì báyìí. ṣé wàá tó yọ ọ́lá fọlẹ́kọ́lì bí mọ́síkánù hù yọ kálukú bàbá kálukú kú ẹlòmíì sí bàbá ẹ̀ sílẹ̀ lẹ̀ olómi ọ̀sẹ̀ àwọn méjèèjì sílẹ̀ lẹ̀ inú ọkàn mọ̀sẹ̀ àwọn méjèèjì sí. ẹni ọba wá sí sínú ọkàn bó lè yóò ṣe gbàgbé ẹ̀ ọlọ́run mọ́sàbà ń ké wọn o àwọn ni wọ́n ṣiṣẹ́ ìkalẹ̀ mo ṣe wá ṣàdúrà fún wọn gbogbo ẹni tí káwọn òbí ó ronú kàgbé èmi náà ló kù lọ́rùn mọ́sàbà ní kẹ́ gbogbo wọn. mo wá ṣàdúrà fún barisa Rukaya owó làbí lọ́ọ̀yà wa nù lọ́ọ̀yà Zasfat ọlọ́run abẹ́ọ́ afọlágbóṣító àfibẹ́ọ́ àtẹ̀yìn àtẹ̀yìn tọ́lọ̀ ń sebẹ́ mi náà ti ń jẹ́kẹ́ mi dákun sáà tí wọ́n máa pariwo máa mú yín débi ọlọ́run. wọ́n wá ṣe ní sáà lásán o sáà tí ó làásìkí ni o ọlọ́run sá ṣe bẹ́ẹ̀ fún yín wọ́n á jẹ́ kẹ́mi yín ó gùn má pa yín má wà lójú ọlá ṣẹ́yìn lè lọ́wọ́ jóde wọ́n á dá máa sọ ó de.
wala baba wa ní Faagba wala wala ṣe Mustapha Mubarak ọlọ́run mọ́sá wala ṣe kúrò gbogbo ń tẹ́ dání ẹ̀fẹ́ ẹ̀rí sọ́jáde fún yẹn ọba tó sílẹ̀kùn ọjọ́ láàárọ̀ sílẹ̀ ó fi máa pa sílẹ̀kùn ẹ̀fún yẹn gbogbo ẹ̀jẹ̀ máa rò pé eléyìí ní bà mí lójú ọlọ́run ọba tí ó tilẹ̀kùn lálẹ́ tẹ́nìkan ọmọ bí ó ṣe ti bá ń tilẹ̀kùn ẹ̀fún yín wala la hawla wala quwwata illa billah. ọlọ́run àtúndì ọlá ìṣẹ́jú mẹ́wàá tó kù tí èbìjì máa tó fún sí. ọ̀rọ̀ mọ́lúdì ọ̀tọ̀ kì í sọ̀rọ̀ mọ́. ẹ̀yin kúrọ̀fà ẹ sọ pé náà ó ti kọjá kẹ́nìkan máa wá sọ pé ṣé mọ́lúdì tọ́ àbí ọ̀tọ̀ kì í sọ̀rọ̀ mọ́. ọ̀rọ̀ tòsí. láàfin yanjú sí ànábì ṣe mọ́lúdì àbá ànábì ò ṣe mọ́lúdì ẹ ti ń bí ọ̀bá tó tí àkọlọ̀ òun ti rà dáadáa ànábì ṣe mọ́lúdì ààrẹ. nítòsí yóò ní làwọn tíra kan jáde tí wọ́n fi ń kọ̀ndẹ́mù tí ń jẹ́ mọ́lúdì wọ́n bá wọnú tíra lọ́nlọ́run wọ́n mọ̀ fún ànábì ṣe mọ́lúdì ààrẹ. ìyẹn kọ́ lọ́rọ̀ mọ́ lẹ́yìn ọba tí ẹ̀ wá bá wa jà nísìn ẹ sọ fẹ́ tí ọba bá wa jà pé à ń ṣe mọ́lídì pé kọ́ lọ Saudi kọ́ lọ bá wa jà wọ́n ṣe Halloween lọ́dún yìí ní Saudi Arabia Halloween party mi wá sí rí sáláfì kankan mi rà lùsùnà kankan tó tí ì dìde wọ́n ní ẹ kóra yín jọ yín dọ́kítọ́rì ẹ̀yin pòfẹ́sọ̀ àtẹ̀yìn tí láwà ní kárìnkárìn ẹ lọ Saudi ẹ lọ challenge wọn Halloween bẹ́ẹ̀ bá gbọ́tàn Halloween ọdún èṣù ni wọ́n wá ń ṣe pátì ẹ̀ ní Saudi Arabia àwọn arísàláfì kankan aládùsúnà kankan tí ó lọ òun kankan sí ẹ̀kọ́ rájọ pé a fẹ́ lọ sí fatuwa Maka kí ló dé tẹ́ fi ṣe wọ́n ṣe yẹn ó mì pé wọ́n ń jíṣẹ́ owó tí wọ́n fún wọn nìyẹn sọ ọ̀rọ̀ àṣemúlì kò sọ̀rọ̀ ńbẹ̀ mọ́. èyí tó kù láàrin ara wa ni ẹjẹ́ àyànjú àwa tá à ń jẹ́ àlùsùfà sáwà gan máa ń tà ń ṣe mọ́ báyìí. ní nǹkan bíi 1980 kìíní kan àwọn ọ̀rọ̀ mọ̀lá ṣe Mustapha ń gbà táwà ní sọ̀rọ̀ abagbọn announcement kan nísìnyí èmi ni Khalifa tó kúrò fáì ní Lagos State wọ́n dẹ̀ ti endorse ẹ̀ bẹ́ẹ̀ ló mi ìbá tún pé ẹ̀ bẹ́ẹ̀ mo ti sọ fún lọ́yà mi ó tún kẹ́yìn lọ́yà náà ọ̀rọ̀ tasawufu. akaramakumur rahman. àwa sọ fún bàbá kan ìjókòó wọn kan rẹ mọ̀lánsẹ́ Mustapha radiyallahu wọ́n wá rẹ́rìn bàbá ní ẹ̀ tí ì rí nǹkan kan tó bá padà yá nǹkan bẹ̀rẹ̀ wọ́n máa para wọn lórí ẹ̀. pípa bó bàbá níbẹ̀ yẹn ọba ti lókè tí ọba ti ní ọ́fíìsì lókè ìsàlẹ̀ náà ni ó ti máa jà sọ́fíìsì. bàbá bẹ́ẹ̀ bá wá dókè tán sọ́yìn ó tó máa jà sọ́fíìsì ìsàlẹ̀. ó ti di managing director lókè wọ́n wá ní sales rep ṣẹlẹ̀ òtún wá ń jà sí sọ́yẹ kọ́ jà sí kò yẹ àmọ́ tasawufu fúnra ara rẹ̀ àwọn èèyàn máa ti jẹ́ bẹ́ẹ̀. ntí ń jẹ́ tasawufu kọjá pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ń dòun ní látọjú ayé ànábì wọ́n ti ṣe tasawufu ó kọ́ rẹ̀ kàn yí padà ní. àfa ìṣẹ́jú náà wà péré ló kù nso. tasawufu. ẹ̀yin àlífà ṣe wà pẹ̀lú mi ẹ̀yin kúrọ̀fà ṣe wà pẹ̀lú mi ẹ sọ pé naam tasawufu ntí ń jẹ́ sufi. tasawufu wà mashabul islami. tí wọ́n kọ́kọ́ jẹ́ gbọ́ tá a kọ́kọ́ gbòòrò tá a kọ́kọ́ mọ̀ nípa tasawufu mashabul islam òun náà jẹ́ mọ́sí àbí kan gẹ́gẹ́ bá Imam Abu Hanifa Imam Maliki Imam Shafi'i bí wọ́n ṣe dá mọ́sí àbílẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n dá tasawufu sílẹ̀ fún táàrù tẹ́ẹ̀tẹ́lẹ̀ nìyẹn. walakin waqafu an-nasu fi laysati mashaba. apàdà wá sí rìsáàtì wọnú apàdà wá pé àṣẹ tasawufu èsè kínní kì í ṣe mọ́sí àbí kankan o. wàyí nàmá. ìdí rẹ̀ gbogbo táǹpẹ̀ mọ́sí àbí kò sí ìkan tó ṣe lójú àná Muhammad. sallallahu alaihi wasallam. tọ́ba jọ pé Abu Hanifa ni lẹ́yìn ànábì lóde Imam Maliki ni lẹ́yìn ànábì ni Shafi'i ni lẹ́yìn ànábì ni Ahmadu ọmọ abalẹ̀ àtàwọn yòókù ẹ̀yìn ànábì ni àmọ́ àtasawufu. wàyí nàmá wà á dùn àríkànú sàlásà. àtasawufu jẹ́ kan nínú orígun mẹ́ta tí Islam ní. alìsìlámù. àkọ́kọ́ orígun tí Islam ní ni al-Islam. wal-iman. ẹlẹ́ẹ̀kejì ni al-iman. wal-ihsan. ẹlẹ́ẹ̀kẹta ni al-ihsan. orígun mẹ́ta tí Islam ní nìyẹn. láì nígbà lásìkò jù gbogbo wa náà lákẹ́ńjọ́ òní ìta wà ní kéwòn ìdádí akẹ́ àdísí ẹ̀ ńgbà tí yẹ́sì àlejò kan lọ́ba ànábì tí ń bi àbí ní àná Islam wal-iman wal-ihsan ó bi ànábì sì dá lóhùn ntí ń jẹ́ àlè Islam òun náà ní pé kí ni anta ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah wa iqamis salati wa ita'i zakati wa sawmi ramadan wa hajjil bayti liman istata'a ilayhi sabila. ntí ń jẹ́ Islam nìyẹn bọ́ ń dán ti bí ọba bá ti ń ṣe márààrún yẹn o ti di kí ni mùsùlùmí ni ọ́ o ti wà inú Islam lọ wà. stéèjì àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gùn lọ ayé òun náà ni mùsùlùmí o ti di stéèjì mùsùlùmí nù so o ti ṣe márààrún
wal iman arkanu li iman أتؤمن بالله ورسوله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره. bó bá ti gba ìyẹn náà gbọ́ ó ti di kíni ó ti bọ́ sípò mùmínì. àmọ́ ìsàn ẹ̀sọ́ àfà. فمثلا إتام الفقيه بتعليم شريعة الإسلام. tí wọ́n ń pè ní fíkìhì ntòun ó ṣiṣẹ́ lórí òun ni shari'atul Islam. fíkìhì ni ó ṣiṣẹ́ lórí ẹ̀. bàbá ti lọ lé kí wọ́n bá ti ṣe fíkìhì gbogbo tó sọ mọ́ Islam ọmọ sọ́bjẹ́tì kan ni ní fíkìhì yóò ṣàlàyé gbogbo tí ń jẹ́ ṣẹ̀ríà fún ọ nínú Ìsìlámù. wà ilmu al-aqida bil-iman. at-tawhid wal-aqida tá à ń kọ́ lé kéwù yẹn òun ni ó ṣàlàyé iman fún wa. fa innama tasawufu. àmọ́ tasawufu ń tiẹ̀ fúnra rẹ̀. ìtààmú bí tahqiqi maqamul ihsani. ṣéèkù wa torí ọlá ẹ̀yin ṣáájú wa lé kéwù. ayélujára bí nasir. àbí bẹ́ẹ̀ kọ́ fíkìwù kọ́ wa ní ṣẹ̀ríà bá ṣe kírun bá ṣe sí gbogbo ẹ̀. tawhid àti àkídà òun kọ́ wa ní iman. àmọ́ àdìsí anábì tó ní à ń ta àbúdá ńlá aka ní aka tara ó fáyín náà tako tara ó fáyín náà yàrá ka sọ́jẹ́tì òun náà sì kọ́ wa níyẹn lè kéwù. àní amakumullah. kò sí sọ́jẹ́tì tí ó kọ́ wa làfáà tó wá ní ama tasawufu. ìtààmú bí tahqiqi maqamul ihsan. tasawufu òun ló lọ dúró ní màkàmá bí ó ṣe kó wa ní ihsan tó yà nábì wíwùn. wa huwa anta abudallah. wa huwa anta abudallah kọ́ ọ máa ṣe lọ́hùn. ka'annaka tarahu. ka'annaka tarahu bí gbà tó ń wu Ọlọ́run báyìí. wa in lam takun tarahu. bọ́ọ̀ bá rí i. fa innahu yaraka. tasawufu kan ní ọ̀pọ̀ òun nìkan ní ọ̀pọ̀ pé ṣe lọ́hùn bí gbà tó ń wu Ọlọ́run báyìí. ẹ dákun gbé yẹn ṣe tó ṣe àzíkìrì dé stéèjì kan kò ní láti nǹkan kan mí ìmàlẹ́yìn Ọlọ́run. wa huwa mani'aduhu. ojú ọ̀nà kan ni sọ́bjẹ́tì kan ni. tariqun. ojú ọ̀nà kan ni. yasluku al-abdu li-wusuli ila-Allahi. tí ẹrú fi sìn tí fi rìn tí fi dé ọ̀dọ̀ Ọlọ́run. ay usulu ila ma'rifatihi. àbí tí ó fi débi tí ó fi dọ́lọ̀ mọ̀. wal ilmu bihi. ìmọ̀ tasawufu. wa qad sammahu ilmu tasawufu. òun ni wọ́n pè ní ilmu tasawufu. àwọn wá sọ̀rọ̀ mọ̀ àfáà mi kan lè lọ́ọ́ ra tírà lásán kọ́ máa kà yóò kàn máa kà ni. ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ẹni tí ọ̀gbà Haúsá tí wọ́n kọ ìbò tí wọ́n kọ nǹkan ní Haúsá tí ń kà yóò máa rí kàmọ́ kò ní gbọ́ yìí. aw taskiyatu àbí màkàn tí máa fọyàn mọ́. aw ilmul akhlaq. àbí ilmul akhlaq ìmàkàn tí máa kọ́yàn bí yẹn ṣe hùwà pẹ̀lú ẹ̀dá Ọlọ́run bí yẹn ṣe hùwà pẹ̀lú ọba tó ní. nígbà tí mo ń wo mọ́tò Zasfat ẹ dákun ní mọ́tò Zasfat náà n ti tasawuf fẹsẹ̀ fún wa. akramakumullah. I shall love all my. tó o bá pẹ̀lẹ́ ní alùsùfà tó wà ń discriminate ẹnìkan ṣe ọ̀wá ń bínú dákun èkó òní ó ṣe bínú ọwọ́ ajíṣẹ́ Ọlọ́run fún ọ ni. arákùnrin kan lọ́dún kan mọ̀lánà ṣe ń ra kéwà àwọn ṣe wọ́n ní ìṣúná ọ̀dọ́ báyìí. wọ́n lọ sílùú kan àwọn àfáà kan wá pàdé wọn àwọn yẹn wá sàpẹ́lẹ́ fún ṣe ń ra kéwà àfáà kan wá sọ̀rọ̀ sí mọ̀lánà ṣe ń ra kéwà. àwọn kan sì máa wá rìn ní wọn àrìn bí Ọlọ́run ṣe ròyìn àwọn ẹni Ọlọ́run tó wọ́n rìn jẹ́jẹ́ tó wọ́n rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n máa ń bọ̀ gbé yẹn wá ń ṣe gìrìgìrì ẹni Ọlọ́run náà làwọn ilé nǹkan kọ́sà bù wọn ṣé kọ́sà fọwọ́ lẹ́nu wọn wò. àfáà kan wá wò ìgbà tọ́rọ̀ kan wá ní aláìní àwòlíyá aláìlá kọ́fún ní alẹ́kọ̀ọ́ àwọn yẹn sáré wọ́n sàkáyà àwọn fi kíṣẹ́ o wọ́n ní kí bàbá ọ ṣàdúrà àwọn yẹn ti wá fọkàn sí pé ṣé ìrora kí wọ́n fèsì sọ̀rọ̀ tó sọ. bàbá ní àwọn méjèèjì tó sọ̀rọ̀ ṣáájú mi ọmọ Ìbàdàn ni wọ́n bàbá bàdàn dúpẹ́ fọlọ́run ẹni àkọ́kọ́ rí Ọlọ́run lára wa ó bu Ọlọ́run ẹni ẹ̀kejì rí Ọlọ́run lára wa ó kí Ọlọ́run àwọn méjì náà wọ́n jíṣẹ́ Ọlọ́run fún wa. Sheikh wọ́n padà kì í ṣètàn o wọ́n gbọ́dọ̀ ṣe ìran àkèmùrè o ìtàn tí mo ń sọ 1960 around 1967-68 wọ́n gbọ́dọ̀ wọn rí o. wọ́n wá padà àti wọn sí lọ ní wájú náà Ifẹ̀ ni wọ́n wà Ifẹ̀ lájọ gbé pẹ̀lú wọn níjọ́ fún wa lọ́dọ̀ wọn
nígbà tí ó fi kóṣù kan ọ̀rọ̀ dàrú náà bá gbé àfa ń wá bá bàbá ní ìpè ṣé ẹ̀yìn rántí ẹni yìí mọ́ àfa tó bu wọn níṣẹ́ nìkan bú àwọn kódà àwọn ọ̀ràn tí mọ́ ní program tẹ wá ní Ìbàdàn lásìkò báyọ̀ ní àwọn ọ̀ràn tí mọ́ ní nǹkan dàrú kódà ìyàwó rẹ̀ pé láàfà àmánú ilé. La ilaha illallah. ọ̀gá wa ni wọ́n sábà náà wàlámì ẹ̀tọ́gbù máa taka àfihàn kí ló ń jà sí ẹnìkan bú ọ wá máa wò ó mọ́nà àdàní wà ní yán. èmi ọlọ́run ti palẹ̀ ogun mọ́fẹ́ tó bá bá àwọn wòlíì ọlọ́run jà bàbá ní kò sí kó sẹ́mi bàbá ní nǹkan tẹ́ kan lè ṣe ni pé àgbàdo tí wọ́n bá ní wàhálà tí mo ti yìn tó bá gbẹ lọ́ mú wá wọ́n sì mú dé wọ́n sì ẹ̀sẹ̀ kí wọ́n fún wọn lákàlí kan ni bàbá ní ẹyin gbogbo ọmọ rẹ̀ yin dálẹ̀ wọ́n sì yin dálẹ̀ wọ́n sì yin dálẹ̀ tó dá ọyẹ ẹ máa tọ́ ọmọ ẹ bọ̀ padà lára so dúró wọ́n ní kò lè dúró wọn àgbàkà yẹn ọlọ́run ti yọ kó lára rẹ̀. ntẹ́ kàn ṣe ni pé èyí wọn lọ tún gbìn ẹ bá tún gbìn yóò kú padà yóò padà lọ́bọ̀ wòlé ọlọ́run kan yóò lọ sí kíkún wọn wá gbìn àgbàkà mi sí la. La ilaha illallah. ẹnìkan wá bò ń bínú èdè lójú ọmọ bínú. àtasawufu. At-tasawwufu ilmun yurafu bihi awwalu tazkiyatun nufus. ìtàkùn ní àtasawufu ìmọ̀kánì. tẹ̀yà fi máa ma ahwalu tazkiyatun nufus. ìṣesí tẹ̀yà fi fọ ẹ̀mí ma tẹ̀yà fi fọ ọkàn ma bẹ́ẹ̀ ọba ti rí sẹ́sẹ́ lórí ọkàn rẹ̀ kò ní rí Sufism n táwọn aṣáájú àwọn mùsùlùmí wa fẹ́ ṣe ni mo ti ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ẹ dákun sáwé àmẹ́rẹ̀ lókùn tí wọ́n ti ń ṣe tẹ́lifíà fáwọn èèyàn mọ́ báyìí. Ayadakumullah bin nasr. kò sí tẹ́lifíà mọ́ kò sí kákọ́ àwọn ní àsìkáàrù mọ́ kò sí bá mo pàdé àbá kan àjọ ń sọ̀rọ̀ mọ́ ismu bá tá ti ọmọ bó ṣe lu ara fífẹsẹ̀ ẹ̀sán tó fi gbé nǹkan kan jáde ó sì èyí sára wà ìlànà ló ń ṣe ẹlòmíín bẹ tọ́já pé ńgbà wọn fẹ́ gbé dókè ó sùn lọ ni ó ti sùn lẹ́yìn àwọn tó pọ̀n ọ̀làjú kalẹ̀ ọmọ àwọn bá ti ń ṣe ni àbáǹsọ. Wa tasfiyatul akhlaqi. Tasfiyatul akhlaqi bẹ́ẹ̀ yẹn ṣe é fọ ìwà mọ́. Wa ta'miru sayru wal batin. ìrìn àjò sẹ́yìn máa ń rìn ní gbangba àti ní kọ̀rọ̀. Linaili sahadati. ẹgbẹ́ bó ṣe wí yẹn ìrìn sẹ́yìn máa ń rìn ní kọ̀kọ̀ àti gbangba sẹ́yìn fi máa rí kíni sàádàtà àbàdìyà oríire láéláé orí ayé àti tọ̀run. Watasawufu. Wasufi. Huwali muslimu. Wasufiyu. Wasufiyu. Ẹ̀ntàbá wa pẹ̀lú Sufi. Huwali muslimu limutamasaku bilikitabi wa sunnati. Huwali muslimu ẹni ó ti di mùsùlùmí mutamasiku tó di mú bilikitabi wa sunnati. Pẹ̀lú tírà Ọlọ́run àti sunnah náà Muhammad. Àwọn tí wọ́n ń pè lóní Sufi nù. Ẹ bá ń sọ fẹ́ni tó lóun ṣe Sufi ọkọjá àrùn kíkí ẹni orí ẹ̀ ti dàrú òun ṣe Sufi ọkọjá àwẹ̀ bíbà orí ẹ̀ ti yí. mo ti bá èwo nú àwọn ọ̀gá wa tó lóun kọjá àrùn kíkí ọkọjá àwẹ̀ lọ́dàdàdà tó wá kù láyé lé nìyẹn. o ò lè dáṣẹ́ ṣe wọ́n wá bí pé kíní ọ̀nà àwọn ṣéwù ti gbé mo ní ṣéwù ló gbé ṣéwù bá gbé ni ṣéwù ló bọ́ tó máa fún gbogbo yín ṣẹ́ṣe. mo mú ẹnìkan sọ̀rọ̀ ṣe kòlóbó ńjọ́ kan wọ́n wá fẹ́ lu sẹ́kàn fún ọkàn pé àwọn kúlà fa ẹ̀ wà ń bí àwọn tẹ́kùn ìjọ náà ṣé òní òkò báyìí lọ lu kìí báyìí wá nàbà sáré wá wọ́n sàn sáré kí wọ́n sáré kí ẹnì kan bá wà ń bẹ̀ níjọ́ náà kọ́ sọ pé náà ẹ wà ń bẹ̀ wọ́n wá sáré lọ wọ́n sáré lù lọ́ba gbé wa ṣé ìwà wà ẹ ṣe mistake yẹn fi lé ìkún ẹ fi ìkún wọ́n tún sáré lọ wọ́n tún lọ wọ́n wá gbé wa wọ́n ní ṣé ìwù bá gbé wọ́n gbé lóòótọ́ àmọ́ wọ́n fẹ́ kẹ́ ẹ dárìn kẹ́ lè mú yàn rìn ní. wọ́n ti wá sọ ọmọ àdọ̀lẹ́ láyé lójú ọ̀nà tasawufu ń sìn àfikún òdìjọ́ Moulid káwá bẹ̀rẹ̀ ta ní àtijọ́ wá bẹ̀rẹ̀ 4 hours láti jó 4 hours láìsí nǹkankan ní àwọn àpárí Moulid ẹlòmí òde lè ṣe wù rẹ̀ mọ́ ṣe ń tàn pé Sufi náà nù sáwọn yẹn náà ń ṣe Sufi wọ́n ti wá sọ ọmọ àdọ̀lẹ́ láyé lẹ́nu àbáǹso. wọ́n mi máa ní àràfún bí tasawufi bí sọdírìlẹ̀ awálìlì ìsìlá. mo sọ lẹ́ẹ̀kan mo ní tasawufu ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o ọ ṣáájú wọn sí àbí o tasawufu ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ ṣáájú wọn sí àbí àwọn ìmáàmù wa o àwọn tí wọn kọ́kọ́ mọ̀ ló ń Sufi ní ìbẹ̀rẹ̀ Islam. Umu lẹ́sìn àjàmàhù fi masjidi Nabawi. àwọn kan bẹ tí wọ́n kóra wọn jọ nígbà yẹn gbà yé àná Muhammad
àwọn oníṣẹ́ kankan tí wọ́n máa ń lọ sí níbi kankan wọ́n kà kóra jọ mọ́ṣáláṣí ànábì ni kí náà máa ń ṣe. bikasarati zikirullahi. wọ́n máa wá sàṣìkiri mọ́ṣáláṣí wọ́n kàrà kóra jọ sẹ́gbẹ̀ẹ́ kan mọ́ṣáláṣí ni. aladi rasulillahi muhammadu sallallahu alayhi wa sallam. lẹ́gbẹ̀ẹ́ kan mọ́ṣáláṣí báyìí wọ́n kàrà kóra jọ kóróbótó wọ́n sì máa sàṣìkiri mẹ́. nínú abusari ligifari. nínú àwọn tó ṣe bẹ́ẹ̀ ni abusari ligifari. inú àwọn àmọ́ wọn kì í pè wọ́n ní alùsùfà ńgbà yẹn into develop metamorphosis develop of sofiya ní iye ọkọ rẹ̀ padà àlìfúkàrà òní wọ́n máa pè wọ́n gbà yé ànábì ìgbà tó yá wọ́n sọ wọ́n di àlìmọ́rọ́sì nùnà nígbà tí àdìsí ìsánú dé wọ́n yí o padà kúrò ní àlìfúkàrà wọ́n sọ di àlìmọ́rọ́sì nùnà Abu Zar al-Ghifari bẹnu wọn. Usayfatal Yamani. Usayfatal Yamani sàbí ànábì ni wọn náà wà náà tó máa kóra wọn jọ. Wa Salmanul Farisi. Salmanul Farisi bẹnu sàbí ànábì tí wọn kọ́kọ́ jọ ṣe. Wa Abu Hurairah radiyallahu anhu. Abu Hurairah náà wà náà àwọn tí wọn jọ ṣe. Ọ̀rọ̀ mọ́sàbá ni rọ́ní sí gbogbo wọn. Lisalika. Ṣé wàá rí lásìkò báyẹn tí wọ́n ń ṣe yẹn? Ṣé àwọn akẹ́kọ̀ọ́ sí bí ìjọ ó ṣe pọ̀ tí àníyàn àwọn kan tí wọ́n máa ṣe kéta ara wọn? Báwọn yẹn ṣe ń kóra wọn jọ àwọn kan rọ̀ bá ànábì àwọn tí ń kóra wọn jọ yìí nonsense náà ń ṣe yìí náà àwọn kan jòkó wọn máa ṣe láìláì láwọn máa ṣe lé wọn jáde náà àyà kan sọ̀kalẹ̀ fún ànábì náà. Qala Allahu ta'ala fil Qur'ani fi suratil An'am. Ọlọ́run kan mú àdé àwọn fún ànábì náà ní suratul An'am. Wala tatrudil lazina yad'una rabbahum bil ghadati wal ashiyyi. Wa nabi pé kó lé àwọn tí wọ́n ń ṣe àzíkiri fún mi Ọlọ́run bí gòdò látàtìrú nílẹ̀sì má lé wọn o yẹ̀dìhúnà rọ́pàhún àwọn tó ń pe Ọlọ́run ọba wọn bílígàdà àti wàlẹ̀ àṣì bílígàdà àti wàlẹ̀ àṣì tí wọ́n ń pe Ọlọ́run nírọ̀lẹ́ aláàárọ̀ àti ìrọ̀lẹ́. yuriduna wajhahu ojú ẹni Ọlọ́run ọba wọn ni wọ́n fi ń wá. ma alayka min isabihim min shay'in. ẹgbẹ́gbọ́n tọ́lọ́run fún àdá Muhammad má àlè kan ní ìsáàbì mi ṣe èmi Ọlọ́run ò ní bí ọ́ ní ẹjọ́ wọn o ẹni tí ó sì bẹ̀ wà nù Ọlọ́run wọn sọ fún ànábì pé àwọn tí wọ́n ń ṣe àzíkiri ẹ̀ èmi Ọlọ́run ò ní bí ọ́ lẹ́jọ́ wọn. wa ma min isabika alayhim min shay'in. èsì ní tiwọn ànábì náà lẹ́jọ́ tiwọn èyí ní bí àwọn náà lẹ́jọ́ tiwọn àná Muhammad. fatattirudahum sallallahu alayhi wa sallam. fatakuna minas salimin. ìwọ ànábì náà bá fi lé wọn pé kí wọ́n má ṣe ń tán ṣe wọn fatakuna minas salimin ọ̀dà alábòsí o ànábì dúró lẹ́ẹ̀kan náà ní pé ha ṣé pé àwọn èèyàn yìí lọ́dọ̀ Ọlọ́run tó tó báyìí àwọn sáwé alẹ́ tí ń tẹ́ kà fún àwọn tán bẹ̀rẹ̀ rẹ̀ nìyẹn bàbá mi sọ wọ́n ní gbogbo agboolé tí wọ́n bá ti lé ń sáwé àpò lẹ́nìkan gba owó òdodo lọ́dọ̀ ṣéwù rẹ̀ ni wọ́n ń ṣe sáwé wọ́n wá lé bàbá níjọ́ tó bá ti kó o kó Ọlọ́run sì kó o lè nu ilé yẹn kó. ẹ máa wo lu gbogbo lé tí àpò àkànbárẹ́ǹtì táwọn olé tí wọ́n ṣe sáwé ń bẹ̀ tí ẹnìkan àwọn kan wá rí pé ẹ kàn sí àǹfààní disturb wọn wá lé lè tàbò sí tó bá fi kúrò ní olé òun ni ó sì kú mẹ ẹ lọ wo gbogbo olé tí wòlíì Ọlọ́run bá gbé gbogbo bẹ́ẹ̀ máa dọjà ni mo lè ka márùn fún yín ní Ìbàdàn tẹ́kì wòlíì Ọlọ́run ló gbé bẹ̀ ló gbé bẹ̀ ló gbé bẹ̀ ló gbé bẹ̀ tí gbogbo ẹ sì dọjà Ọlọ́run níbẹ̀ lé wọn o bá fi lé wọn ọ̀dà alábòsí o bá ànábì sì bẹ̀rẹ̀ sí ní jòkó tì wọ́n nù pé a n tẹ́ ń ṣe Ọlọ́run fún yín recognition sallallahu alayhi wa sallam. Ànábì bá ń jókòó tì wọ́n ní bá ń jó àsìkò tá ànábì bá wá jókòó tì wọ́n sábì kan sọ àsìkò ànábì afẹ́ bá yín sọ̀rọ̀ wọ́n bá tún wá invite ànábì ayé àmì kan tó sọ kàlẹ́ fún ànábì. wà á mara òun fi bá délé àyà fi suratil Kahfi. Ọlọ́run bá tún fa ànábì lásẹ̀. wasibiri nafsaka ma allasina yad'una rabbahum bil ghadati wal ashiyyi. wasibiri nafsaka fẹ́mi ara rẹ̀ ń sùúrù. ma allasina yad'una rabbahum bil ghadati wal ashiyyi. àwọn tí wọ́n ń pe Ọlọ́run ọba wọn láàárọ̀ àti ìrọ̀lẹ́ yé ní sùúrù pẹ̀lú wọn máa wà pẹ̀lú wọn o. yuriduna wajhahu. wọn àwáyé o wọn àwa nǹkan kan yuriduna wajhahu wọn fi ń wá oríire Ọlọ́run ọba wọn ni o. wala tadu aynaka anhu turidu zinatal hayati dunya. wala tadu aynaka má gbé ojú ẹ kó lọ́dọ̀ wọn turidu zinatal hayati dunya. gbogbo àwọn sẹ́ni tí ń ta kó ń sún fún ẹ torí tí wọ́n ń gbà ní adùn ayé yìí náà ni àwọn tó wá gbà ṣáájú wọn ti ń lulẹ̀ ń sìn o wàláì
mo béèrè lọ́wọ́ ẹnìkan mo ní ẹ̀sọ́ ẹni sì ṣe alùsùnfà ní nǹkan bí 100 ọdún méjì sẹ́yìn tá a tún ráàyè rẹ̀ tó ṣẹ́kù ẹ̀wùjọ́ sí abdul kọ́rin kìlá ní ti lọ ọdún sí Ahmad Tijani ti lọ ọdún tí ṣe òṣèré fún Hamaullah ti lọ ọdún wà bí sí mọ̀lá ṣe Ibrahim ti lọ ìgbà ayé wọn tún dọjà dé nílé ẹ wá wọ àwọn bàbá tiwa náà ilé wo la lè fi kún a lè fi wé ilé onísúfí tí máa hó bí àwọn onísúfí ṣe máa hó bàbá wa rẹ kanú àwọn àfa tó dà kankan kan lẹ tó bá tóbi ẹ lọ wọ díẹ̀ ó so mú súfì kan nípìnlẹ̀ rẹ̀ ni. wàlá tuuti mani agifalina kọlibawu ansikirina. ọlọ́run látò tí máa àgbálná kọlibawu ansikirina àwọn kan pè ọ́ nítorí nǹkan ayé tí wọ́n má tẹ̀lé wọn o azikiri èmi ọlọ́run ìrántí èmi ọlọ́run wọ́n ti fọ́nú fọ́ra pẹ̀ má tẹ̀lé wọn ànábì. wà á tàbá wà ó. wọ́n wá ń tẹ̀lé fẹ́ẹ́ ni o. wà á tàbá wà ó wá kàná amúrú fúrútọ́. gbogbo tí wọ́n kó jọ wọ́n padà parẹ́ lẹ́yìn ọba ti fi tọ́lọ́run kún yọ parẹ́. jama báyìí ni àwọn Sufi ṣe ń ṣe nígbà yẹn àwọn yẹn wọ́n ń pè wọ́n ní alifukara gbàtọ́ yá wọ́n padà alimusinuna àwọn alimusinuna yẹn nígbà tó padà di sí wọn pé àwọn Sufi alimusinuna nígbà wọn ti bẹ̀rẹ̀ sí ní gbógun ti Sufi ní Saudi àwọn olówó náà wọ́n pè ní alimusinuna nísìn. iṣẹ́ tiwa wọ́n fẹ́ fi ojú ọ̀nà sí Ahmad Tijani wọ́n fi ṣe kí sọ́ọ̀dì fún wa lálẹ́ yìí wọ́n fẹ́ ju microphone lẹ̀. ìmọ̀ bá nílò lẹ́yìn bẹ́ẹ̀ yẹn bá bí yín yẹn pa ọkàn ẹ jókòó bẹ́ẹ̀ yẹn bá bí yín pé n tàn sí ojú ọ̀nà sí Ahmad Tijani bídíà ni ẹ sọ fún fún ànábì ṣe. sallallahu alayhi wa sallam. ẹ dẹ̀ kóòtù bí tá ànábì ti ṣe fún. gbogbo ń tàn sí ojú ọ̀nà sí Ahmad Tijani. bàbá wa jẹ gbogbo ń tàn sí ojú ọ̀nà sí Ahmad Tijani pátá lànábì ṣe. ẹ wá kóòtù ẹ̀ fún. èmi pẹ̀lú àwọn kan ti pàdé tí mo ti kóòtù ẹ̀ fún wa dáadáa wọ́n ń wò mí nìkan. onígbà ọlọ́run ò pè yín sí kò lè. kọ̀tàmọ́lẹ̀ yìí sínú ọkàn yẹn lè rí ẹ̀ kàn máa kà á náà ni. iṣẹ́ mẹ́ta ni iṣẹ́ wa iṣẹ́ mẹ́rin ni iṣẹ́ wa àmàlù náà. wà á màlù náà sálàsà lásìmọ́tún wá sífàtún wá ìlànà tó lè kú bùrọ̀. iṣẹ́ mẹ́ta náà ni iṣẹ́ wa ojú ọ̀nà sí Ahmad Tijani ẹ̀yin ìyàwó ẹni náà wọn àti sùn. iṣẹ́ mẹ́ta ni iṣẹ́ wa ojú ọ̀nà sí Ahmad Tijani. iṣẹ́ àkọ́kọ́ òun ni lázìm bóòlù á ṣe lázìm jẹ́jẹ́ la máa ṣe àbá máa pariwo jẹ́jẹ́ bẹ́ẹ̀ kan bá ń ṣe lásìmí tí bá wá ń pariwo ìranù ní ṣe wọn kì í ṣe lásìmí kan pariwo sígi bá rọ 100 sàlátù 100 láìláìlá 100 ó ṣe kútúbà jẹ́jẹ́ ló ṣe ọlọ́run pa ànábì láṣẹ lásìmí àwọn ọ̀gá wa tán dójú ọ̀nà tọ̀rọ̀ kàṣẹ́ Ahmad Tijani nílẹ̀ wọ́n wo iṣẹ́ tànábì ń ṣe ni wọ́n fi gbéṣẹ́ wa kalẹ̀ ńgbà ọlọ́run fẹ́ sọ̀rọ̀ lásìmí fún ànábì pé ọ́ máa ṣe é o ìgbà tá ànábì wa tó sọ fún ànábì tán ó fa àwọn ọ̀rọ̀ kan parí ẹ̀ ní òjì ó dùn mí fún àwọn tí ń takojú ọ̀nà bóòlù ọlọ́run wí. wàsíkúrò rabbaka bí nàmúsíkà tàdọ̀ rúhà wá khifata. nínú Suratul A'raf ẹ wo Suratul A'raf ọlọ́run ní wàsíkúrò rabbaka bí nàmúsíkà. wàsíkúrò rabbaka bí nàmúsíkà máa rántí ọlọ́run rẹ máa ṣàṣìkiri fọlọ́run ọba rẹ bí nàmúsíkà nínú ọkàn rẹ. tàdọ̀ rúhà wá lẹ́ni tí ń kún ẹ̀bẹ̀ àtẹni tí ń bẹ̀rù ọlọ́run. wàdúnà lè járì. wàdúnà lè járì mínà lè kọ́ọ̀lì láì ní pariwo. wàdúnà lè járì mínà lè kọ́ọ̀lì bílgùdù wíwálé àsọ̀ọ̀lì. ṣé jẹ́jẹ́ nínú ọkàn rẹ láì pariwo láàárọ̀ àti ìrọ̀lẹ́. wàlá takùn mínà lè gàfìlì. ẹ̀wọ̀n tọ́lọ̀ fi parí ẹ̀ wàlá takùn mínà lè gàfìlì náà ṣe lásìmí láàárọ̀ ṣe nírọ̀lẹ́ ànábì sì ṣe tóbi lọ́bọ́lọ́run. mo wá béèrè lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àfáà pé èyí tọ́lọ̀ ń wípé ànábì mú ibo la fẹ́ gbé sí ṣé wọn àṣùbà àti wọn àyílà ni àbí tí wọn àtàlásàrì lásìmí táwọn ọ̀gá wa gbé kalẹ̀ nu ọ̀wà ní Suratul A'raf. innal lazina inda rabbika la yastakbiruna an ibadatihi. ẹ wá wo bọ́lọ̀ ṣe yẹn yẹn ṣé wa kò ní o ó ní innal lazina inda rabbika. àwọn tó já sí pé lọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ wọ́n ní nígbà. láyé sí takibiruna. wọ́n ní nígbèraga pẹ̀lẹ́sì tí wọ́n ń sìn. wọ́n ní nígbèraga pẹ̀lẹ́sì tí wọ́n ń sìn. tẹ́bárí ìyà kan tí n ṣe bá jọ lójú. alẹ́sàsálá gbogbo ìyẹn ni ọ̀wá ní jọ lójú Ọlọ́run gan jọ lójú. Ọlọ́run láwọn tí
lọ́dọ̀ Ọlọ́run ọba wọn ní ìgbéraga. ويسبحونه وله يسجدون. tí wọ́n sì ń sàfọ̀mọ́ fọ́lọ́run ọba tí wọ́n sì ń forí balẹ̀ àwọn tí ò lè ṣe tí wọ́n sọ fún ọ̀nù Ọlọ́run sì mọ̀ fáwọn kan padà sí lẹ́yìn ànábì lọ kọ́kọ́ pa aláṣẹ wò ó wá ní tó bá padà yá àwọn kan ó ṣe lẹ́yìn àwọn tí wọ́n máa wá ṣe àwọn tí ò ní gbéraga sọ́lọ́run ọba wọn ni o àwọn tí wọ́n padà bọ́ sí tí mo ní kọ́ ọ máa ṣe nù ibi tí lásìmí wà ní Al-Qur'ani nìyẹn Suratu A'raf lọ́wà. ووصيفة قال الله تعالى. tẹ́ bá fẹ́ mọ ibi tí wọ̀sífà wà bá bá fẹ́ ṣe wọ̀sífà ẹ dákun jẹ́ máa bò láṣẹ á gbóhùn sókè àbí á ṣe kí ni á gbóhùn sókè ẹ gbọ́ bí tọ́lọ̀ ti wí fún àná màá. في بيوت أذن الله أن ترفع. ìtọ́fà bí dápẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yẹn bọ̀ báyìí tí ìkọ́ mọ́ṣáláṣí inú ilé wọn ni wọ́n ti máa ṣe tó wọ́n ti mọ̀ pé wọ́n gbógun tì wọ́n mọ́ṣáláṣí Ọlọ́run ní bíbù yìí ti nínú ilé yín. أذن الله أن ترفع. èmi Ọlọ́run mo ti ṣe ọ̀dà fún ọ o wọ́n lè lé ọkọ̀ mọ́ṣáláṣí àdúgbò yìí má wọ̀rì bó ṣe bá lọ yàrá rẹ̀ bó ṣe wájú fàrándà lé yín sára tẹ̀sán síbẹ̀ bíbù yìí ti Ọlọ́run nínú ilé yín. أذن الله أن ترفع. mo ti yọ̀ǹda fún àǹtẹ̀rìfà kẹ́ ẹ gbóhùn òkè. ويذكر فيه اسمه. ويذكر فيه اسمه kẹ́ ẹ máa dákun èmi Ọlọ́run kẹ́ ẹ máa sàṣíkiri fún mi Ọlọ́run. يسبح له فيها بالغدو والآصال. يسبح له kẹ́ ẹ máa bí sàkọ̀ fún Ọlọ́run ọba láàárọ̀ àsìkò ó ṣe pé àárọ̀ ìrọ̀lẹ́ Ọlọ́run tẹnu mọ́ ó sì jẹ́ pé àárọ̀ ìrọ̀lẹ́ Ọlọ́run.